ogun kan dé ní broadcasting ní Nàìjíríà ní Ìbàdàn níjọ́ kan ìgbà yẹn lúkúlúkú ti kú ní ìmọ̀ nǹkan tí Gbenga Lawal àti Yínká Ayéfẹ́lẹ́ rò débi pé kí wọ́n sọ pé lúkúlúkú ti jíǹde ìgbà yẹn ni Alhaji Gbenga Lawal wà ní gálásì wọ́n sì wọ́n wá costume Yínká mọ̀yàn sí jẹ gan wọ́n wá costume Yínká like lúkúlúkú wọ́n kùn ún ní ìgbà tó wọ́n ní kọ́ọ̀tù kìnìyàn gangan èmi ló ń bomi sí i lórí tó ń fọ̀ ṣe kò tí ì ní accident yẹn báyìí so bí wọ́n ṣe rìkọ́ọ̀dù ẹ̀ báyìí tí wọ́n fi sórí gálásì ọjọ́ tí wọ́n sọ pé orósì èmi ò rò pé wọ́n ráyè ṣe orósì kankan mọ́ èrò kò they wanted to see lúkúlúkú jíǹde Yínká ní lúkúlúkú torí Yínká lẹ́bù tó pọ̀. so lúkúlúkú jíǹde tí Alhaji Gbenga Lawal ṣe ń Yínká ni ó kọ̀ sùn ẹ sọ fẹ́ béèrè pé ẹ sọ fẹ́ nìkan parọ́. wọ́n máa da gbogbo kó máa ṣe wá débẹ̀ olúkálukú rẹ̀mọ́ olúkálukú Gbenga bá bẹ̀rẹ̀ sí rí ìrànṣẹ́ everybody. níbi ẹ̀pàlọ́. níbi ẹ̀pàlọ́ bóyá babaláwo ni ká gbé Gbenga ni o bóyá wòlíì o àkàndá kan ṣáni. so tó bá rí ẹ ó mọ nǹkan tó tọ́ sí ẹ láti fi bá a sọ. so irúgbẹ́ Babatunde Olaniyi tó jókòó tì í lẹ́gbẹ̀ẹ́ nígbà tó fẹ́ rìnà tiẹ̀ sí ó nu tébù dáadáa á tún tẹ odù á parẹ́ á tẹ̀ á kì á tẹ̀ ó lè jíṣẹ́ fún. so bẹ́ẹ̀ àwọn Gòkè Babalọ́lá lórí Ìjẹ̀ṣà Himalayan boy Fásunlé gbogbo wa bá a ṣe wà ń bẹ́ẹ̀ nígbà yẹn nìyẹn but ṣé mọ̀ ìgbà tó àwa sì kéré gan-an nínú iṣẹ́ yẹn ìgbà tó dé orí mi wọ́n ní wòlíì wa rèé àníyàn fi wòlíì ilẹ̀ àníṣe ìfẹ́ máa fẹ́ iṣẹ́ ìfẹ́ tó fẹ́ fún ẹ lówó àwọn gan náà ṣetán àti tún gbà àwọn gan ṣetán láti dọ́kànlẹ̀ nìkan wá nínú wọn tó bá wá bẹ́yẹn mi tí mi ní oore ọ̀fẹ́ owó kankan so tó bá wá bẹ́yẹn pàṣẹ àmọ́ ní wọ́n ríjọ́ tí mo yáwó fún un ní commercial ẹjọ́ so ìjọ kan wá wà mú ní èmi ò rówó tí mo fẹ́ fún yín obìnrin ni o òun ní ṣèbí wọ́n ti kó fún yín tí kẹ́ ẹ máa fún wa ẹ ti fẹ́ jẹ owó wa mọ́lẹ̀. àwọn ọlọ́mọ wa ṣàánú pẹ̀lú iṣẹ́ rédíò yìí. kò sí ẹni tó useless lọ́dọ̀ tí ó kọ́ kò sí àwọn méjì tí mo rò pé ó nírú kinní ẹ̀ ni tí ò kọ́ mọ́ àti Gbenga Adeboye ó lè useless lọ́dọ̀ ẹ̀ ìwà wà nǹkan kan jáde nínú ẹ̀ tí wàá máa ṣe tí gbogbo ayé adé. Gbenga Adeboye irú èèyàn wo ni Gbenga Adeboye dájú. bẹ́ẹ̀ bá fọwọ́ ọmọ rẹ̀ lù kan pa lójú ẹsẹ̀ ni Gbenga Adeboye ò ṣe é fi wé anybody Gbenga Adeboye ò ṣe é fi wé ẹ̀bùn ẹ̀ pọ̀ jù. ẹ̀bùn ẹ̀ pọ̀ jù. ó pọ̀ jù dáhùsù bí ọ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dáhùsù kan ní Gbenga Adeboye yéǹgbé tí èlé mo ní ọjọ́ kan wà Gbenga Adeboye ń ṣe program ó máa ń ṣèdè alóhùn ṣèdè àwọn àjọ̀nú good àwọn èdè àwọn àjọ̀nú tó ń sọ àwa ò gbọ́ ṣùgbọ́n ọjọ́ kan Gbenga Adeboye sọ èdè ìlú mi tí ò mọ̀ bẹ̀ kò mọ̀ pé ọmọ bẹ̀ ni mí o wọ́n lè sọ ó sọ fún 5 minutes tó dẹ̀ nítumọ̀ tí mo lè sọ pé nǹkan báyìí ló sọ. 5 minutes. yes níbi táwọn dé rí lórí program ní OGBC. níbi táwọn dé rí. bẹ́ẹ̀ ni náà kò sí nǹkan tó fẹ́ mọ̀ tí ó mọ̀. wọ́n bá dé ńjọ́ kan òun náà wá consult ní lọ́jọ́ yẹn. tí ò kọ́ mọ́ ìṣá. yes wá dé ní mọ̀lẹ́ fàlàfíà wá ní ṣé mo wà lé wọn ní ọgbọ́n ó wá béèrè nǹkan tó wá torí ń wá mi nínú mọ́tò gan látijọ́ sọ́kù sọ̀kalẹ̀. ó wá ní kí ló dé tí mi lọ sí ṣọ́ọ̀ṣì mo ní ṣe bó mo bá ti kúrò ní the other church ó ní ṣé mi níbẹ̀rẹ̀ tèmi ní mo ní èmi ò ríbi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ ó ní orí ẹ̀ ò pé kí ló ń jẹ́ orí ibi tí a ó ní orí ẹ̀ pé sorry èèyàn lọ́wọ́ ni. Babatunde Olaniyi ọmọ Olúkòyà lé ní ọmọ mo lé tètè tó jọba wọn fọlá lájú táwọn ọmọdé. so áńgẹ́lì tí Ọlọ́run lò fún mi ni Babatunde Olaniyi ti òun ni àwọn èèyàn tí ń bá wà nínú studio wa ò dẹ̀ ní èsì nígbà yẹn tí n bá ń ṣe studio engineering lọ àwọn èèyàn máa wá pé àwọn fẹ́ gbàdúrà sì jẹ́ 22,000 ní Ìbùkúnlé house lókè bọ́lá ní so wọn ọ́fíìsì ń jẹ́ 22,000 naira 22,000 per year so òun ló wá fún mi check ní ilé gbàgbé check Union Bank 20,000. nínú 20,000. wọ́n á fi 2,000 ó gbàgbọ́ nínú ìpè yẹn bọ̀dẹ̀ ní òun rí. ẹni ó dé dáàdì owó jẹ́ 22,000. tí ò kọ́ mọ̀ fún yín ní 20,000. ó fún mi ní 20
òun lóye jù mí lọ ó gbàgbọ́ nínú ìpè yẹn dáadáa his focus and ìdí kan wà tí mo máa ń regret lórí ọ̀rọ̀ Gbenga Adeboye ìgbà tí mo bẹ̀rẹ̀ sí tọ́ pé àwọn kan ń pè ní astral travel wàá máa nínú ojú oorun wàá máa rí àwọn nǹkan tẹ̀mí so nínú travel yẹn nínú ẹ̀mí olúkálukú máa ní guiding angel bí ìgbà téèyàn lọ sí Jerusalem tí wọ́n fún ní guide so guiding angel mi àwa ń kọjá lọ wá ń fà wọn wá ń kọ́ mi Gbenga Adeboye náà àti guiding angel ń kọjá lọ ó wá ní ṣé mo mọ ọkùnrin tó ń kọjá yẹn mo ní mo mọ̀ ọ́n ó ní ó yẹ kí n mọ̀ ọ́n níbi tá a ti jọ wà nínú ayé yìí mo ní mo mọ̀ ọ́n dáadáa mo ní àlàyé mi gbòǹgbòlò lọ sábà máa ń pè àbí ká sọ pé chairman so ó ní tí n bá rí kí n sọ fún un pé kó má celebrate birthday mọ́. kó má celebrate birthday mọ́. yes. kó má tó dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa Délé Akínyẹdé Adébísí lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àgbà wa búra ní ìkànnì Melody 100.7 FM Ìbàdàn lónìí àlejò wa tí wọ́n gbà wá lálejò tí a bá wọn délé ní abala bá mi délé lórí ètò yín ètò wa àgbà wa búra ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n ṣùgbọ́n tó ti fi àdàgbà gbígbóhùnsáfẹ́fẹ́ rọ̀ tó sì jẹ́ pé ìdí iṣẹ́ Olúwa ni wọ́n wà báyìí àwọn náà ni bàbá wa His Eminence Prophet Dr. Primate Ọlábọ̀dé Gíwá dádì ẹ kú dédé àkókò yìí. mo kí yín mo dẹ̀ kí gbogbo àwọn olólùgbọ́ wa pé ṣe dáadáa lẹ́yìn wa o àwa jí bí o torí ẹlòmíì yẹn wà láṣálẹ́ ẹlòmíì wà lọ́sàn-án ẹlòmíì wà lálẹ́ gbogbo yòówù tí ẹ bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí a kí yín pé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ rọra sá ẹ kú ṣe Olúwa sá dádì a fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ yín ní pàtàkì jùlọ àwọn olólùfẹ́ yín ní gbogbo ìgbà tí ẹ fi ń ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó fi di pé ẹ fi àdàgbà ẹ̀rọ a fẹ́ kí wọ́n rí ojú yín because ọ̀pọ̀lọpọ̀ orí rédíò ni wọ́n sì mọ̀ yín ẹ̀nà pé rédíò ẹ̀ṣẹ̀ di ẹ máa bá wa ṣe ẹ máa bá wa lẹ́kẹ̀ẹ́ ó sì ṣe di amóhùnmáwòrán rédíò ó dẹ̀ ti di ayé àtijọ́ á sọ pé asọ̀rọ̀mágbèsì ó ti ń sọ̀rọ̀ nísìnyí ó ti ń gbèsì nínú ìdílé. ẹ rà sá dáàdi ẹ dákun ká mọ̀ sọ pé ilé ẹ̀kọ́ wò lẹ́lọ kíní kan lẹ́lọ ìbéèrè òun ṣe fún rúni bó o ní ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. ẹ jẹ́ kí n sọ ọ́ báyìí ṣe rí láyé àtijọ́ ẹni tó bá máa gbóhùnsáfẹ́fẹ́ ó gbọ́dọ̀ méwì ké. ẹni bá máa gbóhùnsáfẹ́fẹ́ ewì ni ó ti bẹ̀rẹ̀. ewì ni Yorùbá fi ń sọ àsọyé àti àṣàyàn ọ̀rọ̀ so ewì ló dàbí ká sọ pé ọmọ ṣe art subjects láyé àtijọ́ and that is why tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣiṣẹ́ rédíò ló fi ewì àárọ̀ 5 minutes bẹ̀rẹ̀. nínú rédíò Nàìjíríà wọ́n gbà yẹn. torí ọ̀rọ̀ gbọ́dọ̀ ti dá lẹ́nu akéwì kó tó jáde nílé ọ̀rọ̀ máa ti dá lẹ́nu ẹ̀ yọrí ewì gangan ọ̀rọ̀ ṣákánì ní àgbékalẹ̀ tó mọ́yán lórí. ṣé pé à ń palá ẹnu. bẹ́ẹ̀ni so bẹ́ẹ̀ la ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò déédéé bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ èèyàn máa ń ní àfijọ́ àbí ẹni téèyàn ó wò. nígbà tá a wà ní balẹ̀mọ̀ primary school ní St. George's Primary School ní Òkè Àgbẹ̀ Àkókó ẹni tó bá jọmọ Òkè Àgbẹ̀ àbí tó bá jọmọ Àkókó á mọ school tí mo ń sọ yìí ibẹ̀ la wà àwọn èèyàn wa kan tó jẹ́ àgbà àwọn ti wà ní secondary school so ó wà ní Àjùà Grammar School ní ìlú kan náà ní méjèèjì wa ó wá di pé àwọn kan á fẹ́ ṣe exam tá a mọ̀ sí WAEC nígbà yẹn ilé tiwa ò jìnnà sí school grammar school yẹn ni o so àwọn tí ó fẹ́ ṣe exam á wá kó kúrò nílé wọn tó jọ àwọn tí ò gbé ní dormitory ni o á wá kó kúrò nílé wọn wọ́n á wá gbalé sí tòsí school wọ́n á kúrò lọ́dọ̀ àwọn ẹbí wọn torí pé wọ́n fẹ́ kàwé so ọkùnrin kan à ń pè ní Àlàbá Ọlárewájú. Àlàbá Ọlárewájú. ó wá kó kúrò ní àdúgbò tiẹ̀ ilé náà kì í ṣe bẹ́ẹ̀ jìnnà bọ̀ ó fẹ́ kó kúrò láàrin ẹbí
kó lè ráyè ní concentration. Now ó wá gba ilé ẹ̀gbọ́n àbúrò dáàdi wa, àbúrò bàbá màmá mi, so ilé wọ̀nyẹn ti ra ni. Òun wá ó ga bí mo ṣe ga yìí. Gbogbo àwọn tó mọ Àlàbá Ọlárẹ̀wájú ńgbà tí wọ́n wà láyé, tèmi náà ti wá dàgbà tí mo ti jáde kúrò lé, tí wọ́n bá rí mi wọ́n máa ń pè mí ní Àlàbá Ọlárẹ̀wájú. Níbi tí ẹjọ́ àfijọ́ wà dáadáa, àfijọ́ wà dáadáa. Ó ga bí mo ṣe ga yìí ni. Tẹ́ ẹ bá rí i lójú, you will think ó calm lójú. But ọ̀rọ̀ ni o. Kí n gbé ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ni o. So mo ṣáà ṣàkíyèsí pé ilé ẹ̀kọ̀ọ̀kan ní weekend arákùnrin yẹn á wà nú ilé, á máa dá sọ̀rọ̀. Àṣé ó ń ṣe rìhásà ewì ni àwa ò mọ̀. So àwa lọ máa yọjú wò ńgbà tó yá. Ìgbà tó yá ó ti wá di pé tó bá fẹ́ bẹ̀rẹ̀ rìhásà ẹ̀, á wá kó wa sí inú yàrá ẹ̀. A máa rehearse, a fi wá ṣe audience, a máa rehearse fún wa. So from there I got to love ewì kíké. Ó fẹ́ ṣe MC, ó fẹ́ kéwì, a máa dramatize wọn wa. Ibi tí ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ wá nìyẹn. Mo wá like iṣẹ́ yẹn, mo wá like ẹ̀bùn yẹn gan lára ẹ̀. Èmi náà wá bẹ̀rẹ̀ sí tẹpẹlẹ. Mo wá lọ ń ra àròyé akéwì. Àròyé akéwì. Ìrònú akéwì. Àròyé akéwì Túbọ̀sún Ọládàpọ̀. Àròyé akéwì Láńrewájú Adépàdé. Mo wá ra oríkì bọ̀rọ̀kìnní. Ìwé kan wà tó jẹ́ oríkì bọ̀rọ̀kìnní. Ìwé kan wà tó jẹ́ oríkì orílẹ̀. Oríkì bọ̀rọ̀kìnní bìrìpé lomi ọkọ̀ yí, omi ọkọ̀ kì í dànù bẹ́yẹn. Tẹ́ bá ti ń kà yẹn, a máa fẹ́ gbé èèyàn lọ sí ohun Ifá díẹ̀díẹ̀ bí wọ́n ṣe ń ṣe. So ṣùgbọ́n ìrònú akéwì yẹn nípele ìpele, title by title ni ó wà. So ó fún mi ní inspiration gan. Láì tiẹ̀ mọ̀ pé one day èmi àtẹni tó kọ̀wé yẹn ṣe máa jókòó tí màá torí mo interview wọn dáadáa. Rédíò Nàìjíríà. Bàbá Ọládàpọ̀ ni mo interview torí gbogbo àwọn yẹn àwọn náà ṣì ń ṣe program. Àwọn bàbá wa ni wọ́n jẹ́ o. Ìṣiṣẹ́ ló kàn mú wa súnmọ́ wọn ò kì í ṣe pé à ń ṣẹgbẹ́ra rárá o. So nígbà tí arákùnrin yẹn kúrò ní Òkè Àgbè, ó wá ríṣẹ́ sí ṣé ọ̀ráyè ò pọ̀, àwọn tó ráyè ò pọ̀ ńgbà yẹn, ó wá ríṣẹ́ sí Rédíò Nàìjíríà Àkúrẹ́ nígbà ayé Rédíò Nàìjíríà àkọ́kọ́, kì í ṣe Positive FM tó wà ń bẹ̀ yìí. So Rédíò Nàìjíríà kan tó kọ́kọ́ wá ogun ìbò 83 ló lé wọn dànù. Bẹ́ẹ̀ni, torí ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ àdáhùnsì ìbò tí wọ́n gbà, ìbò bàbá Ajásin tí wọ́n gbà fún Akin Ọmọborí Owó, tí gbogbo ìlú ò lè rọgbọ. Gbogbo Ondo State ò rọgbọ rárá, àwọn tó kú kọ́lọ́ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. So nínú ìṣẹ̀lẹ̀ yẹn ni àwọn tó ń ṣiṣẹ́ ní Rédíò Nàìjíríà odindi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ni wọn ò lé jáde, wọn ò bí anybody kó jáde kúrò nínú Rédíò Nàìjíríà torí àwọn olólùfẹ́ UPN tó ń jà wà ń ta, but mobile police ń guide àwọn. So ìgbà tó yá gan wá kí èmi lágbájá ọmọ lágbájá tí mò ń ṣètò báyìí mo sì wà láyé o, ẹ̀yin èèyàn mi ẹ fọkàn balẹ̀, kò sí nǹkan kan bọ́ọ̀rọ̀ tó jáde. Àlàbá Ọlárẹ̀wájú tá à ń sọ yìí wà lára àwọn ọmọ ẹ̀. Torí ọ̀rọ̀ pọ̀, àwọn tí ẹni tó announce tí n bá sì lè rántí dáadáa wọ́n ní wọ́n pé o. Ẹni tó announce result yẹn gan, ó dàbí pé years after nígbà tó ń bóyá Ìlàwẹ̀ or something like that ni wọ́n ti ń sọ pé lọ kéwì tí bàbá kan ṣáìtì ẹ̀ pàpà síbẹ̀ ó pọ̀ ẹ̀jẹ̀. Yes, ìwọ ló gbé ìbò wa. Wọ́n forí ìṣẹ̀lẹ̀ ijó ní ìta. Ọ̀rọ̀ gbogbo iṣẹ́ òun ti rọrùn ní ìsìn. So ibẹ̀ nìyẹn ti bẹ̀rẹ̀. Gbogbo ìgbà tí à ń sọ yìí, a ti ń ṣe MC fún àwọn èèyàn tó bá wá ṣe patí ní gbogbo ìlú wa. Dáadáa tí ń ṣe patí ń ṣe mo ṣe MC fún Michael Adé
anybody ẹni eléré tó bá wá sílùú wa tó gàgàrà èmi ni wọ́n pè bóyá ìwọ ni o lè ṣiṣẹ́ yìí tí mo ṣe MC fún Michael Adé mo ṣe MC fún Orlando Owo ní patí tí Orlando tí wọ́n pè Orlando Owo mo ṣe MC fún Ṣẹ́gun Adéwálé mo ṣe MC fún Ìdòwú Ọlọ́run ṣe bí yẹn Ìkàrẹ́ base ni so just to mention few so bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn kó tó di pé tó bá dá wá dé Ìbàdàn ní nǹkan kọ́ wá sí Ìbàdàn náà mo lọ ilẹ̀ Haúsá so ìgbà tí mo wá dé Ìbàdàn mo wá máa ń gbọ́ rédíò ṣe mọ̀ pé iṣẹ́ téèyàn ti fẹ́ kí n tiẹ̀ tó máa gbọ́ rédíò ìgbà tí mo rántí ìgbà kan tí mo lọ ṣe audition wà ńgbà yẹn dáadáa ní BCOS ìgbà yẹn ni màmá Yẹ́misí Agúnbíadé ló jẹ́ director of programs so mo wá lọ ṣe ẹ̀mọ̀ èmi kàn fi gbóyà lọ ní sẹ́wọ̀n kí Yorùbá ìlú òkè yàtọ̀ sí Yorùbá Ọ̀yọ́ Yorùbá so wọ́n fún mi ní kinní mo kà á tí ẹ mọ̀ Yorùbá yẹn ṣe ń lọ bí ìtàkùkù màmá ṣàfọ̀ fún mi pé kí n lọ túbọ̀ múra sí i pé ó kù díẹ̀ that was my first interview the first time tí mo máa wọnú radio station nìkan lè rántí ọdún yẹn mọ́ dáadáa so ó dàbí pé ṣé kì í ṣe ọdún yẹn di olétí ni mo lè fi rántí ni pé ó dàbí pé ọdún yẹn ló tẹ̀lé ọdún tí Sàláwà Àbẹ̀ní àti Kọ́líńtì parí ìjà tí àwọn ọmọ Kọ́líńtì lùlù fún Sàláwà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nígbà tó yá mo láǹfààní àti bá ọ̀gá wa kan pàdé tí ojú bá là tá a bá ń sọ pé ọ̀rẹ́ wa ọ̀gá wa ni o ọ̀dẹ ìlú Ìbàdàn. Alhaji Kọ́lá Akíntayọ̀. wọ́n ti wà nínú iṣẹ́ yìí pátápátá kémi tó mọ̀ lókè àdó náà mo ti mọ̀. a máa ń pàdé nídìí sẹlifóònù aláfọwọ́yí lọ́dọ̀ Timi Instruments ibẹ̀ la ti máa ń pàdé so mo wá pàdé ẹ̀ mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ jọ̀ọ́ ṣó mọ ẹni tí wọ́n ń pè ní Babatunde Olaniyi tí ò common torí ó wà lókè Màpó tó máa ń ṣe program every Monday so mo like a wá ṣe Wednesday láàárọ̀ kùtùkùtù ní BCOS gangan nílé Akéde so mo like bó ṣe ń ṣe program àwọn àgbékalẹ̀ tó bá ti lè yọ ọmọ ẹ̀dá èèyàn nínú ọ̀fìn máa ń like ẹ̀ gan now mo like ẹ̀ gan ó wà ní àpò ọmọ ibi tó wà náà ó wá mú mi lọ látòkè àdó sí Lodge Street ibẹ̀ ni tí ó kọ́ mọ́ wà ní studio à ń pe bọ́ọ̀ kan ní Ẹ̀múta ó dàbí bọ́ọ̀ yẹn ti late nísìn Táíwò òun ń ṣe fídíò kámẹ́rà ayé M3 àbí kílẹ̀ ń pè kámẹ́rà jọ̀hún tó jẹ́ pé àwọn Panasonic nǹkan mo bá dé náà kó ayé ìsínú ayé ń sọ pé yá wọn fẹ́ kọ́ iṣẹ́ wọn fẹ́ ṣe freedom ẹ̀yà fún un ní fọ́ọ̀m mo dé náà ni nígbà yẹn so àwa bẹ̀rẹ̀ sí so àwọn ní studio yàtọ̀ sí ká ṣe program lórí rédíò so studio yẹn ni mo wà tí mo ti mọ gbogbo àwọn bàbá wọn tó ti di bàbá àwọn bọ̀dá nípa yẹn àwọn ọ̀gá tó ti ṣáájú nínú iṣẹ́ yẹn àwọn Gbenga àwọn Ọlálọmí Àmọ̀lé àwọn irú wa àti irú Kọ́mọláfẹ́ jẹ́ irọ́ ní age range ni o wọ́n ti wà nú iṣẹ́ yẹn gangan káwà tó dé rárá o Kọ́mọláfẹ́ o so tá a bá sọ̀rọ̀ age nù kì í ṣe ní tiṣẹ́ o wọ́n ti wà lọ dáadáa nínú iṣẹ́ yẹn wọ́n ti wà nú ẹ̀ Láìdé Ọlọ́bẹ̀ àwọn èèyàn pọ̀ torí pé studio 2 ní studio tí gbogbo èèyàn á ti wá ṣe yéǹgò studio 2 bẹ́ẹ̀ ni engineer àdẹ̀yìnwá so bí mi ṣe gbọ́ Yorùbá bíi tiwọn yẹn mo mọ Yorùbá mo mọ nǹkan produce ọ̀gá ẹ̀dẹ̀ jẹ́ ká gbé kinní kalẹ̀ báyìí kẹ́ ẹ sọ báyìí so but lẹ́yìn yòókù mi ní sọ̀rọ̀ kankan mọ́ màá kọ́ jókòó síbẹ̀ bí ìgbà tó yẹ pé mi ti ẹ̀ gbọ́ Yorùbá so and Ọlọ́run wá fi ẹ́díìtì olókùn gbà yẹn
téèpù ni Ọlọ́run fi ẹ́dítì ràn mí lọ́rùn torí pé ọ̀gá wa kò sí nǹkan tí ò lè edit. Babatunde Olaniyi tí ó kọ. Kò sí nǹkan tó. Ilẹ̀ rẹ̀ kò sí nǹkan náà tí ó lè gé tí ó máa gé tí ó lẹ̀ tí ẹnu àyà yìí tí o bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn díẹ̀díẹ̀ kó tó wá di pé wọ́n wá mú wa lọ sí programs ibi tẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀. Gbogbo ìgbà tí mò ń sọ yẹn mo lè sọ pé èmi ni àbúrò Yínká Ayéfẹ́lẹ́ ní iléeṣẹ́ yẹn. Pé àwọn ti wà níwájú bí ọmọ ìkọ́ṣẹ́ tó dé lẹ́yìn lágbájá òun ló fà á tó fi jẹ́ pé nígbà ogun kan dé ní broadcasting ní Nàìjíríà ní Ìbàdàn níjọ́ kan ìgbà yẹn lúkúlúkú ti kú ní ìmọ̀ nǹkan tí Gbenga Lawal àti Yínká Ayéfẹ́lẹ́ rò débi pé kí wọ́n sọ pé lúkúlúkú ti jíǹde. Ìgbà yẹn ni Alhaji Gbenga Lawal wà ní gálásì rúsì wọ́n wá costume Yínká mọ̀yàn sí jẹ gan wọ́n wá costume Yínká like lúkúlúkú wọ́n kùn ún ní ìgbà tí wọ́n rìkọ́dì kí ní ẹ̀ gangan èmi ló ń bomi sí i lórí tó ń fọ̀. Ṣe kò tí ì ní accident yẹn báyìí. So bí wọ́n ṣe rìkọ́dù ẹ̀ báyìí tí wọ́n fi sórí gálásì ọjọ́ tí wọ́n sọ pé olóṣì èmi ò rò pé wọ́n ráyè ṣe olóṣì kankan mọ́ èrò sì pọ̀ èrò kò they wanted to see lúkúlúkú jíǹde Yínká ní lúkúlúkú torí Yínká lẹ́bùn tó pọ̀. So lúkúlúkú jíǹde tí Alhaji Gbenga Lawal ṣe ní Yínká ni ó ń kọ̀ sí. Ẹ sọ fẹ́ béèrè pé ẹ sọ fẹ́ nìkan parọ́. Wọ́n máa da gbogbo kó dẹrùn ní òkè ààrẹ. Mo fẹ́ dàrú kí o. Experience burúkú. Dáàdì mo gbọ́ pé ògbóǹtarìgì olóṣèlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà náà wọ́n wá bẹ̀ gómìnà wá bẹ̀ pé mo fẹ́ rí sí. Èèyàn pọ̀ ṣé ayé ò lu jára báyìí nígbà yẹn so everybody thought lúkúlúkú is back. Tó dẹ̀ tí Yínká tí ó sọ̀rọ̀ tí ó bíi lúkúlúkú gẹ́lẹ́. Ọjọ́ tá à ń sọ yìí kì máa ń ṣe ọjọ́ tó kéré. Ariwo máa sọ wọn máa rérò control mọ́ so bá a ṣe bẹ̀rẹ̀ broadcasting ní díẹ̀díẹ̀ gbogbo ìgbà tó yá gbogbo ibi tí Babatunde Olaniyi ti ń ṣe program là ń tẹ̀lé wọn lọ àkọ́kọ́ ń jẹ́ aṣojúkọ ìròyìn tí ò kọ́ mọ́. Nínú mídíà tí wọ́n. Àwa kọ́ ló ń kà á but táwọn sọ pé oníròyìn wa Bíọ́lá Gíwá náà wà níbẹ̀. So ó jábọ̀ ìròyìn àkọ́kọ́ ń ṣe yẹn as at that time Ṣẹ́gun Babayẹmí tí ń kọ́ wà l'Amẹ́ríkà nísìn Ṣẹ́gun Babayẹmí yẹn ni ó ti ọ̀dọ̀ Gbenga Lawal náà wà but wọ́n máa ń pàdé tí ó kọ́ mọ̀ ní BCOS Radio 2 ní Màpó ló wà nígbà yẹn so wọ́n máa ń pàdé ẹ̀ so òun ti wọ́ọ̀tì ẹni tó ń kà ẹnu rẹ̀ ò ti gún kò lè ṣe mistake. So wọ́n ti kúrò ní level reporter. So later náà làwa náà kúrò ní level la bọ́ sí ká máa jábọ̀ ìròyìn verbally. So pọ̀tùgbà yẹn náà àti ìṣe program àti máa dá program ṣe so torí training wàá train o kì í ṣayé ìsìn o ẹlòmíà jẹ́ bó ní ọwọ́sí tètè ẹnìkan ń ṣe program mo ń drive ẹnìkan ń ṣe program ní rédíò kan mo láti pe ọ̀gá ẹ̀ tí mo mọ̀ síbẹ̀ pé what is this. alele. ọ̀gá kọ́lé ọ̀gá fẹnu tu what is ọ̀gá it is ẹ̀gà ẹyẹ yàtọ̀ sí ṣé kò wá ní producer tó lè stop ẹ̀ ó dẹ̀ sọ tó ẹ̀mẹ́rin so ìgbà tí wọ́n yẹ wá train wàá máa train dígbà tí ọ̀gá yẹn máa rí pé ọmọ yìí ti tó. Mo rántí ìgbà tá a ṣe túraká pẹ̀lú sima ní OGBC every Friday 4 to 4:30 or so or 4 to 4:30. Babatunde Olaniyi sponsor program ọkọ̀ ọ̀dọ́jọ́ kan náà má pè mí yá ó ṣojú Bíọ́lá Gíwá ń gbọ́ Bíọ́lá Gíwá ni wọ́n bá ní kí n gbóhùn sí máa fẹ́fẹ́ ó dàbí ìgbà tí wọ́n bá domi péèlì kan rù mí bí àyà mi ṣe já tó àjà náà lọ. So láì sọ fún yín ti tẹ́lẹ̀. a máa ṣe níbi pé kí gbogbo èrò tó wà ní studio kúrò kí n lè ní that confidence láti sọ̀rọ̀
àṣé àṣẹmẹyẹ bọ̀ lápò ni àti débi àlọ. So wọn yẹn náà la ṣe títí tá a fi dé rédíò Nàìjíríà. Babatunde Olaniyi náà ló mú wa wọnú rédíò Nàìjíríà. So tí ó fi di pé ó yá ẹ fọmọ mi náà ní program, so wọn á fún wa ní program. Ó dàbí pé Yínká gbogbo wa yẹn ti ṣe program tipẹ́tipẹ́. Ó ti ń ṣe ẹkú ìsinmi tí wọ́n máa ka lẹ́tà àwọn káàdì. Ǹjẹ́ tí n bá rò dáadáa náà ó dàbí pé wọ́n ṣe program kan tó jẹ́ pé wọ́n lọ máa ń kí àwọn àkàndá tí wọ́n máa interview wọn kára wọn lè sí or something like that. So èmi ṣá bẹ̀rẹ̀ sí ṣe wọ́n ní kí n lọ ronú program tí mo lè ṣe. Mo á lọ ibi tí mo ti ń ponder upon what should I do. Mo wá ń ka newspaper mi ì lè gbàgbé láíláí. Mo wá rí àwọn àkàndá ẹ̀dá ní lab. Fọ́tò yẹn gbé sí one of the newspaper. Mo ṣá wà ń wò ó. I never think anything on the less privileged. Bí mo ṣe wà ń wò tí mo tẹjú mọ́ yẹn, ó wá dàbí pé kíní yẹn turn to motion picture. Ó lọ nínú lab tó ń so ẹ̀mí ẹ̀ wá minister sí mi pé àwọn people. Mo dẹ̀ ní even ìgbà tí mo máa kọ́kọ́ ṣe ni mò ń sanwó 30 minutes. Fúnra yín. Tí mo jẹ gbèsè lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Mo wá bẹ̀rẹ̀ sí interview wọn lóríṣiríṣi. Ìyẹn náà tún fún mi ní àwọn experience tó pọ̀ gan nípa wọn, tó pọ̀ gan. So bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tó yá ni kíní dé Premier FM. A tún ṣe program chit chat ní Premier FM ní Thursday between 2 and 3 or 2 and 4. No, 2 and 3. Torí èrò pọ̀ nílẹ̀ wọn lè fún mi ní program 2 hours nígbà yẹn. So ìyẹn la tún ṣe ìgbà yẹn lára tí wá fún mi. Gbogbo ẹgbẹ́ bá ṣe program tí wọ́n rówó ń bẹ̀ àbí tí wọ́n rí advert. Èmi ò ní advert kankan. Gbogbo ìgbà tá à ń sọ yìí náà à ń jíṣẹ́ fún yan o. Gbogbo ìgbà ayé studio tá à ń record à ń jíṣẹ́ fún yan o. Ṣùgbọ́n èmi bíi pé mo ṣáàrí ìwọ ṣé o ti gbọ́? Tí o kọ́ wọ́n lára pé ẹ̀bùn rẹ̀ yìí ṣò wá ní fàyè gbà inú á máa bí mi. Ẹ̀bùn rẹ̀ yà ní kó lọ jẹ́ ká inú á máa bí mi pé ọkùnrin yìí ṣàfẹ́ lé mi lẹ́yìn àníṣẹ́ rédíò iṣẹ́. Kó tó di pé èmi àti tí o kọ́ mọ̀ lọ sí Abẹ́òkúta níjọ́ kan. Àwa lọ sọ́dọ̀ Gbenga Adeboye. Ìgbà yẹn ni Babatunde Olaniyi tí o kọ́ mọ̀ ṣẹ̀ṣẹ̀ ra Santana. So Santana second, third hand àbí 50 hand ni o, but òun la ṣàfihàn. So bàtà wa dé Abẹ́òkúta yẹn, so Gbenga ń ṣe program lọ́wọ́. Bàtà wa ṣe program tó wá lóun fẹ́ wẹ̀ Santana fẹ́ni tó rà. Àwa kóra wa lọ wẹ̀ about 19. Èrò Gbenga Adeboye máa ń pọ̀. So ní ẹgbẹ́ OGBC Ìbàrà nígbà yẹn Ìbàrà ní OGBC wà nígbà yẹn wọ́n ti sí níbi tí wọ́n wà yìí. Bóyá kọba bóyá bí nǹkan náà wọ́n ṣàwà bí kan. So now bá a ṣe wá débẹ̀ olúkálukú Gbenga bá bẹ̀rẹ̀ sí rí ìrànṣẹ́ everybody. Níbi ẹ̀pàlọ́. Bóyá babaláwo ni ká gbé Gbenga ni o, bóyá wòlíì o, àkàndá kan ṣáni. So tó bá rí ẹ ó mọ nǹkan tó tọ́ sí ẹ láti fi bá a sọ. So irúgbẹ́ Babatunde Olaniyi tó jókòó tì í lẹ́gbẹ̀ẹ́ ní ìgbà tó fẹ́ ríran tiẹ̀ sí ó nu tébù dáadáa á tún tẹ odù á parẹ́ á tẹ̀ á kì í á tẹ̀ ó lè jíṣẹ́ fún. So bẹ́ẹ̀ àwọn Gòkè Babalọ́lá Ìjẹ̀ṣà Himalayan boy Fásunlé gbogbo wa bá a ṣe wà ńbẹ̀ nígbà yẹn nìyẹn. But ṣé mọ̀ ìgbà tó àwa sì kéré gan nínú iṣẹ́ yẹn. Ìgbà tó dé orí mi wọ́n ní wòlíì wa rèé. Àníyàn fi wòlíì lẹ̀ àníṣe ìfẹ́ wa fẹ́ iṣẹ́. So ó wá ní ta ló mú mi wá tó kọ́ mọ́ wa sọ pé ó ní kó sì máa wò ó ní wòlíì wa rèé. Ó ní òun náà ó máa sáré bí òun ṣe lè di Gbenga Adeboye bí òun ṣe lè di Babatunde Olaniyi orí òfurufú fẹ́. Iṣẹ́ wòlíì. Iṣẹ́ ó ní ìjọ yẹn gan-an tí n bá ti délé kí n wá aṣọ funfun kí n tẹ àgbélébùú sí ní gbogbo etí kí n fi máa búra nǹkan tí n bá rí
èmi ò ṣe é torí pé mi ìfẹ́ nǹkan tó ń sọ yìí máa fẹ́ kí wọ́n mọ̀ wá nínú rédíò ṣùgbọ́n àwọn èèyàn máa ń wá tí màá máa gbàdúrà fún wọn olùkàlùkù àmà lọ. So nígbà tó ṣá ọjọ́ yẹn gan kẹ́ fi mọ bí tí Gbenga Adeboye serious ìgbà yẹn ló sì ń ṣe program Gbenga Adeboye in the house ní OGBC ní Tuesday torí later ó yí sí Wednesday ó wá fìtì kú sí Thursday. Now nígbà tó ṣe Tuesday ni ó wá ní Wednesday pé Aláròyé Ìjẹ̀ṣà fẹ́ bẹ̀rẹ̀ program pé kí wọ́n gbé mi wá pé tí wọ́n bá ti ń sọ pé ètò báyìí ló kàn yẹn pé àwọn kọ́kọ́ buná àdúrà jó wọn. Ọjọ́ yẹn náà ò ní kí Aláròyé Ìjẹ̀ṣà dìde kó kúnlẹ̀ kí n gbàdúrà fún un. Ó ní torí nǹkan báyìí. Ó ní àwọn union mọ̀ gan ní ṣùgbọ́n kò ní mọ́tò sáré wọn ní so wọ́n máa ń pè ìran níṣẹ́ tí ò ní tùmọ̀. Mo sì rántí dáadáa. A lọ sẹ́kọ̀ọ́ yẹn but program yẹn náà ò ṣeé ṣe lọ́jọ́ yẹn. A padà torí scarcity wà nígbà yẹn. Fuel scarcity wà tó pọ̀ gan but we were able to go there. So we were there and òun ló fún wa lẹ́kọ̀ọ́ tá a fi padà. Àti bá a ṣàṣe bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò mi yẹn. So bó ṣe ìgbà tó yá tí a ti wá rí i pé ó máa ń wéèsì táìmù ni àwa kọ́kọ́ ń ṣe méjèèjì papọ̀. Mo fààyè bá tó bá ní àǹdá ṣọ́ọ̀ṣì wọ́n ní wọ́n ẹni ọ̀fẹ́ wọ́n ti yẹ àṣé nǹkan tá a ṣe ń bọ̀ wá mu. So ẹ má jẹ́ ń tàn yín pẹ̀lú style tí mo fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ tèmi ìsí ó fi mí lọ́kàn balẹ̀ torí pé mo ti yà sójú ọ̀nà Ọlọ́run. Ó fi mí lọ́kàn balẹ̀ jù gbogbo ìgbà tí à ń sọ yìí tí mo ń ṣe program táyé ń gbọ́ mi torí àpadà ṣe program l'Ákúrẹ́ ní positive díẹ̀ a ṣe program ní Progress FM nígbà tí wọ́n lọ ṣe Progress FM rédíò Nàìjíríà Èkìtì ibi láti ń ṣe program lọ tí à ń rìkọ́dù lọ́sẹ̀ẹ̀sẹ̀. Bàbá síbẹ̀síbẹ̀ kò pé o nígbà tí kì í ṣọ̀nà mi kò pé o ìyàwó ló ń bọ̀ wá nígbà tá à ń sọ yìí o. Ìyàwó. Wọ́n á fowó sí mi lápò jáde lọ́dún. Kò sí. Ìgbà tí mo wà ní Premier FM lódindi ọdún kan ìpolówó tí mo rí kò wọ́ mẹ́rin. Èyí ẹ̀. Yes. So bí a ṣe ṣe é nìyẹn títí tí Ọlọ́run fi sọ pé kì í ṣojú bọ̀rọ̀ náà láfi dé. Àti ẹ̀sìn ń bọ̀ lórí ẹ̀sìn náà. Dádì ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní nígbà tí ẹ kúrò ní Àkókó ní ìpínlẹ̀ Ondo ẹ ní pé ẹ fìgbà kan lọ sí Òkè Ọ̀yà kí lẹ lọ ṣe ní north dádì. Mo lọ nǹkan méjì atẹpẹlẹmọ àti kàwé nígbà yẹn a dẹ̀ tún kọ́ṣẹ́ dáadáa kọ́ṣẹ́ fọ́níṣọ̀. Bẹ́ẹ̀ ṣe wà. Mo kọ́ṣẹ́ fọ́níṣọ̀. Kò síṣẹ́ fọ́níṣọ̀ tí mo mọ̀ ṣe kò sí à ń kan báyìí ni o irú eléyìí tá a fi jókòó yìí o àbí bẹ́ẹ̀dì kò sí as far as furniture is concerned gbogbo àwọn chair ìgbàlódé yìí torí company là ń bá ṣiṣẹ́ àwọn company tó máa order chair láti abroad tí wọ́n wá tú láti wo pattern bí wọ́n ṣe ń ṣe so mo mọ ẹ̀rọ fi ń ṣiṣẹ́ gan. Bẹ́ẹ̀ ṣe wà. Mo mọ ẹ̀rọ fi ń ṣiṣẹ́ gan. Mo mọ ẹ̀rọ fi ń ṣiṣẹ́ gan ẹ̀ka spray ẹ̀ka gbé lọ. So ibi ládé tó jẹ́ pé ẹni tí ó spray ọ̀tọ̀ ẹni tí ó ṣe kíní. The only thing tí mi ò bá wọn ṣe rí ìyẹn carpentry job ẹ̀ ní ceiling àbí roofing. Pàpà síbẹ̀síbẹ̀ tó ń gbà tí mo láàárín kan tí mo gbalé kan mo sì fi ọpọlọ pé mo mọṣẹ́ yẹn fi ṣe ceiling. Mo dẹ̀ fíìsì glass louvers dáadáa. Láì kọ́ṣẹ́ aluminium. No, Luba. Lókè Luvas. So ẹ lọ ìwé àti ẹ̀kọ́ṣẹ́ ló gbé yín lọ sí north. Okay. Now daddy nígbà tí ẹ dé Ìbàdàn tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kí ni experience yín ní the very first day tẹ́ ẹ máa dá ṣètò? Ẹ ti sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ìjọ tí ọ̀gá fà yín sílẹ̀. Ìjọ tí mo dá ṣètò ètò àwọn àkàndá ẹ̀dá ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe 30 minutes program. So lẹ́yìn pé kẹ́ ẹ ti kíyàn bí Ọlágíwá lórúkọ tèmi jẹ́ ìríjú Elédùmarè tí jíṣẹ́ ọba fún joyè mo tún délé ní láti wá máa jíṣẹ́ ọba fún
Ọlọ́run ní ọba àwa níbí. So lẹ́yìn ìyẹn ìgbà tá a bọ́ sí chit chat ìgbà tí a ṣe yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í mọ̀ mí. Kò sí àkàndá ẹ̀dá tó wà tó láàmìlàaka tí mi ò mọ̀ ní Ìbàdàn lọ́yọ̀ state. Kò dẹ̀ sí ẹbí àkàndá ẹ̀dá tí ò mọ̀ mí. So àwọn èèyàn kọ̀ọ̀kan tó nífẹ̀ẹ́ wọn mọ̀ mí. Bó tẹ̀ jẹ́ pé èrè tí ẹ̀mí ló wà kò sí èrè tí ara mú. Olùfẹ́ tó fẹ́ fún ẹ lówó. Àwọn gan náà ṣetán àti tún gbà. Àwọn gan ṣetán láti ìjọkànlẹ̀ nìkan wá nù wọn tó bá wá bẹ́yẹn mi tí mi ní oore ọ̀fẹ́ owó kankan. So tó bá wá bẹ́yẹn pàṣẹ àmọ́ ní wọ́n níjọ́ tí mo yáwó fún un ní commercial ẹjọ́. So ìjọ kan wá wà mú ní èmi ò rówó tí mo fẹ́ fún yín obìnrin ni o. Ó ní ṣèbí wọ́n ti kó fún yín tí kẹ́ ẹ máa fún wa. Ẹ ti fẹ́ jẹ owó wa mọ́lẹ̀. Àwọn ọlọ́mọ wa ṣàánú pẹ̀lú iṣẹ́ rédíò yìí. So ó ṣe but ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe chit chat about if you are talking to the spirit of the people tó òun bá wọn sọ̀rọ̀ nínú ẹ̀mí sí ẹ̀mí nínú ìwọ gan á dùn torí wàá mọ̀ pé òun ṣiṣẹ́. Ẹ máa wà fún fíìmù. Yes òun ṣiṣẹ́. So mo lè gbéyàn rìn dáadáa a lè fọ̀rọ̀ bọ́yàn nínú ẹ̀mí tí òun gan máa mọ̀ pé òun gbọ́ ètò dáadáa. Mo rí ọ̀kan tí mo ṣe program ní Premier FM ọ̀gá kan pè mí lókè ní àdúgbò. Are you a prophet or you are a presenter? Mo ní I'm a presenter. No, you are talking to me directly. Ẹ̀mí ò tí ẹ̀ mọ yín gan. Lára àwọn tí Ọlọ́run rán yín sí ìyẹn. So bẹ́ẹ̀. Now dáàdi ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní at a time nǹkan ṣe bákan débi pé mọ́mì máa ń fi owó sí mi lápò jáde. Yóò fowó sí mi lápò ni. Kí ló dé kí lẹ fà lẹ́sẹ̀ tó yẹn? Mi ò fa nǹkan kan lọ́sẹ̀ ìgbà abẹ̀yẹn jẹ́ mọ̀ pé èmi ò fẹ́ gbọ̀nà tọ́lọ́run fẹ́. Ẹ fẹ́ gba shortcut. Mi ì fẹ́ gbọ̀nà tọ́lọ́run fẹ́. Ọ̀tọ̀ ni ibi tó ní kí n gbà ṣùgbọ́n kì í ṣe pé mo rí i pé ó sọ fún mi clearly. Àwọn èèyàn àtẹnudẹ́nu ni mò ń gbọ́ ṣùgbọ́n mi ò fẹ́ èyí tí mo ti yàn tí mo fẹ́ láti kékeré yẹn ni mo mọ̀ pé bóyá kó di ńlá mọ́ mi lọ́wọ́ ó sì di ńlá. Èyí tó fọ́nì gan ni pé tí n bá sọ̀rọ̀ tí n bá wá sọ fáwọn èèyàn pé mo ṣètò lẹ́kọ̀ọ́ ní àbọ̀ tó hùn yẹn ò jó hùn yín. Ẹ̀dùn dáàdì ohun fẹ́ film broadcast àwọn èèyàn ní kò jọ ọ́n. Láì ṣe ìrìn ayé ká máa change ohun ṣẹ̀dé ni o olúkálùkù wà lórí ohun ẹ̀ tẹ́lẹ̀ ni. Kọ́lá Ọláyé speak like Kọ́lá Ọláyé Babatunde Olaniyi máa àwa ọmọ Babatunde Olaniyi kì í kọ́ àti sọ̀rọ̀ bíi tiẹ̀ gbogbo ọmọ tí pàṣípò kò fẹ́ ṣàwàdà handsome ṣeun gbogbo àwọn ọmọ Babatunde Olaniyi kò ṣe kì í ségedé kò ń gbà bí on your voice. So pàpà síbẹ̀síbẹ̀ wọ́n sọ pé àwọn ọmọ pé mi ló ń sọ̀rọ̀. Jésù Kristi ó ga jù. Ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó di pé látàrí pé ẹ ṣe tí Ọlọ́run fẹ́ ẹ lọ ní ìlànà tọ́lọ́run fẹ́ ní eléyìí ti ṣe iṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin yà sí di iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ dáàdi kí ló mú kẹ́ ẹ ṣẹ́rí padà gangan ṣé ẹ kó Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì ni àbí nǹkan kankan ló já. Mi kó Ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì. Áńgẹ́lì tí Ọlọ́run lò fún mi ni Babatunde Olaniyi ti kú. Òun ni àwọn èèyàn tí ń bá wà nínú stúdíò wa ò dẹ̀ ní èsì nígbà yẹn tí n bá ń ṣe studio engineering lọ àwọn èèyàn máa wá pé àwọn fẹ́ gbàdúrà. Ẹ̀dùn tí ẹ produce èèyàn lọ́wọ́. Wọ́n máa wá pé àwọn fẹ́ gbàdúrà so màá ní kán fún mi láyè so tí n bá rẹ̀sì tí mo ń ṣe inú ilé màá wá jáde sí wọn màá wá gbàdúrà fún wọn màá wá sọ nǹkan tí màá wá sọ kí ni solution wọ́n á tún padà mú èèyàn wá. Wọ́n á fún yín rí fara. Èmi kàn rò pé mò ń ṣe wọ́n lóore ni kò ṣe é tó kàn mí pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí ò kàn wọ́n lò wá pè mí pé wá ọ̀rẹ́ wa. Tí àwọn èèyàn wọ̀nyí ò bá rí àyípadà wọn ò ní máa wá o. O ò ṣe jẹ́ ká fẹ́ kinní yìí lójú pé kí n lọ gba ọ́fíìsì pé nísìnyí òun ni mo yángẹ̀ jáde láti studio torí ooru yẹn kò corporate tó so ọba ní
òun ló fún mi wọ́n á lọ wá shop wọ́n á lọ wá ọ́fíìsì yìí jẹ́ 22,000 ní Ìbùkúnlé house lókè bọ́lá ní so wọ́n á lọ ọ́fíìsì yìí jẹ́ 22,000 naira per year so òun ló wá fún mi ní check ní ilé gbàgbé check Union Bank 20,000. nínú 20,000. Wọ́n á fi 2,000 ó gbàgbọ́ nínú ìpè yẹn bọ́ọ̀lù èmi ò rí òun rí. ẹni ó dé dáàdì owó jẹ́ 20,000 tí ò kọ́ mọ̀ fún yín ní 20,000. ó fún mi ní 20 òun lóye jù mí lọ ó gbàgbọ́ nínú ìpè yẹn dáadáa he is focused and he can read talent kò sí ẹni tó useless lọ́dọ̀ tí ó kọ́ kò sí àwọn méjì tí mo rò pé ó nírú kinní ẹ̀ ni tí ó kọ́ mọ́ àti Gbenga Adeboye ó lè useless lọ́dọ̀ ẹ̀ ìwà wà nǹkan jáde nínú ẹ̀ tí wàá máa ṣe tí gbogbo ayé àdẹ. so bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó di pé màá lọ díẹ̀ màá padà sí studio nígbà tó yá ó wá ní kí n jẹ́ ká lọ bẹ̀rẹ̀ consultation l'Ákúrẹ́. consultation. so mo wá máa ń lọ 3 days in a month ní month ending òun náà ló máa polówó odindi ọdún mẹ́ta ló fi polówó mi tí ò gba káàdì recharge card bí n bá sẹ́ndì ẹ̀ sí á mú padà. 3 years. bẹ́ẹ̀ni odindi ọdún mẹ́ta. how come. so Ọlọ́run àníyàn is a godsend to me. nígbà tó yá náà mọ́tò tí mo kọ́kọ́ lò òun ló fún mi ìkejì òun ló fún mi ìkẹta òun ló fún mi kó tó wá dé pé èmi náà lè dára mọ́. tó bá ti yá ní ọ̀rẹ́ wa lọ sọ fọ́lọ́run ẹ pé nǹkan bá bá ní òkè àádẹ́ sọ fọ́lọ́run náà Ọlọ́run á gbọ́. so ìgbà tí ó pé òun lèmi náà bẹ̀rẹ̀ sí pé. so òun ni Ọlọ́run náà òun ni if I'm saying other things is now daddy ẹ ti wọnú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n tí Ọlọ́run ò bá pè èèyàn ò lè kùgìrì wọnú iṣẹ́ ìránṣẹ́ bó o ní iṣẹ́ ìránṣẹ́ bó o ní ṣé ẹ̀bùn rẹ̀ ṣé Ọlọ́run fún yín létà ni àbí. no mo jí láti kékeré rí ẹ̀bùn iṣẹ́ Olúwa mi ni ó sọ pé kò wù mí o. ẹ jí láti kékeré. when I was very small baba church ni wọ́n ń pè mí màá kó ságbádá white wọ́n ṣe ń rán sí mi tí màá tún gẹ fìlà sí tí n bá fẹ́ dé church ni màá yọ fìlà bàbá church ní CAC ní Ìyànà Àkókò bẹ́ẹ̀ bàbá church ni wọ́n ń pè mí so àti kékeré náà ní tí wọ́n ní pé dáàdì mi nǹkan báyìí ọ̀nà wà ń bẹ o ọ̀nà wà ń bẹ ni o ọ̀nà wà ń bẹ ni o and that is why I don't talk too much that is why I don't talk anyhow. So I want to know the difference nígbà tọ́lọ́run sọ̀rọ̀ àti ìgbà tí èèyàn ń sọ̀rọ̀ àbí ìgbà tí èrò ọkàn mi ń sọ̀rọ̀. Torí ìgbésí ayé ni if you mishandle it o ti dá ẹni ẹlẹ́ni sí lógo ni so in order not to you have to be careful. So àti kékeré ni ìgbà tí mo wà ní secondary school tí n bá sọ nílùú wa pé ẹ jọ̀ọ́ mo rí nǹkan kan ẹ gbọ́dọ̀ lọ sóko lọ́la kò sẹ́ni tí ó lọ. kò sẹ́ni tó máa lọ. yes even when I was in secondary school títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó bá dé ìlú wa tó sọ pé ẹjọ́ ta ni wòlíì ìlú yìí wọ́n á sọ pé Bíọ́lá Ọlábọ̀dé yìí wà. now daddy oríṣiríṣi nǹkan ni ẹ̀bùn Ọlọ́run ló máa ń kóyàn sí ló máa ń fìyàn sí ló máa ń gbà manifest rẹ̀ ǹjẹ́ a rí ọjọ́ tó jẹ́ pé ẹ̀bùn iṣẹ́ ìránṣẹ́ yìí láti kékeré tó jẹ́ pé ó ti kóyà jẹ yín àbó ti mú oríṣiríṣi nǹkan tẹ́ ẹ̀ fẹ́ bá yín rí. nǹkan tí mo lè sọ pé ó kóyà pé ibi tí mo lè gbà pé ní ó kóyà jẹ mí ni pé ẹ̀gbọ́n dáàdì mi kan sick tó dẹ̀ pọ̀ so ó dẹ̀ ń kú lọ mo wá rí attitude àwọn ìyókù wọn bí wọ́n ṣe ń ṣe mo dẹ̀ ní àǹfààní àti rí nínú ẹ̀mí ta ló lọ́wọ́ sí ta ni ò lọ́wọ́ sí mo bá pe gbogbo ẹbí bí mo ṣe kéré tó yẹn mo kéré báyìí mo ṣe jáde secondary school mo ní láti pè wọ́n mo dẹ̀ lálé wọn mo dẹ̀ mo sojú abẹ ní kò pé ṣe bí wọ́n yìí. ẹnìkan. yes pé báyìí lórí àwọn tó lóye inú wọn sọ pé kì í ṣe pé torí pé ọmọ yìí ti sọ̀rọ̀ yín sí nǹkan ò gbọ́dọ̀ ṣe o but pàpà síbẹ̀síbẹ̀ náà ẹnìyẹn kú
nígbà tó kú ó kú bí ọjọ́ mélòó kan tó máa kú ni wòlíì kan wá látàbẹ́òkúta àbíṣàbẹ́òkúta ní àbíjẹ̀bọ́dẹ tó wá ó bá wa nílé ó wá ń sọ fún wa pé ọlọ́run rán òun wá láti wá sọ fún wa pé ká rọra ṣe o pé nǹkan ìyá bàjẹ́ kò sí bá a ṣe fẹ́ ṣe ṣùgbọ́n ká má pè pàdé kọ̀ èmi dẹ̀ ti pè pàdé nírú ìjẹta tí mo ti balẹ̀ jẹ́ tí. So delivery message yẹn late. Ó late aláṣọ funfun náà nígbà yẹn ó late so lateness yẹn ló fà á tí wọ́n á ṣèpàdé nígbà tí màá yẹn kú tán náà mo mọ̀ pé yẹ̀sà ayé wà. Wọ́n jáde sí i. Mo mọ̀ ayé wà a sùn lọ́jọ́ náà ni mo dàbí ìgbà tí èèyàn mẹ́ta tinú ògiri jáde kan dì mí mú báyìí kan dì mí lẹ́sẹ̀ kejì mú kinní kan bíi capsule ó tíìkì díẹ̀ bíi capsule ló ṣe rí fagídí fi sí mi lẹ́nu bí yẹn ṣe kan ẹnu mi báyìí ló ń yòrò immediately nígbà tílẹ̀ fi máa mọ́ kò sẹ́ni tí wọ́n lè sọ fún pé mo lálàáfíà lánàá ó ti dàbí pé mo ti síìkì bíi pé ó ti pósù kan tí mo pé ẹ jẹ́ ká lọ máa wá pósí mo sick ṣe mo sick èmi àtẹnìyẹn náà dẹ̀ mú nǹkan lẹ̀ ó sì wà láyé ìbàdàn. Ẹ ti dọ̀rẹ́ báyìí. Àmọ́ nígbà tí ó rí nǹkan ó rí pé nǹkan tó ń fẹ́ bàjẹ́ ò ṣe é bàjẹ́ ó bẹ̀bẹ̀. Ó tún gbá. Àwọn bàbá wa ni ó ṣàgbà fún bàbá mi o so mo ní ẹ̀ṣẹ̀ mi ó lòun ṣẹ̀ mí ṣé ọmọ nǹkan lòun ṣe so èmi náà ṣe bíi pé mi ì mọ nǹkan tó ṣe. So ẹjọ́ mọ́ra yín. mo ní ẹ̀ṣẹ̀ mi ó lòun ṣẹ̀ mí ó lé nǹkan tóun sọ yé o. bẹ́ẹ̀ bá ṣẹ̀ mí tọ̀ ìgbà tí mi mọ̀ pé ṣe mí ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣọ̀rọ̀ díẹ̀ o kì í ṣọ̀rọ̀ díẹ̀. Ó ní agbára. mo rí ọrùn báyìí ó kù kan sílẹ̀ kò sẹ́ni tí wọ́n lè sọ fún pé kò tí ì pé oṣù mẹ́ta tí mo ti sick skeleton dájú mi lọ nígbà tá à ń sọ. Skeleton. àná èmi gan mọ̀ pé mi lè kú kò sẹ́ni náà tó lè bìlí pé mi lè kú kò sí ó pọ̀ díẹ̀ ó pọ̀ ẹ má jẹ́ ká so èmi ò kì í fẹ́ kí n sọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn nǹkan wọ̀nyẹn torí pé àwọn tá a fẹ́ sọ fún wọn ò mọ̀ gbà yẹn á ti dàbí pé kọ́rọ̀ lè dùn ní ìyẹn ẹni èkejì ni pé àwọn bàbá tí ó ń ṣe wá níkà nígbà yẹn àwọn ọmọ wọn wà tá a ti ń ṣe bàbá fún báyìí láwọn ọmọ so ká má bàa ka ẹrú lójú ẹrú kínú ẹrú má bàa bàjẹ́. Now daddy ẹ ti sọ bí ìpè Ọlọ́run fún ayé yín bí ó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa personality kan ṣùgbọ́n ká tó ṣe àmẹ́nubà personality yẹn daddy nídìí iṣẹ́ ìránṣẹ́ bó o lẹ ṣe dá wà lẹ́yìn ìgbà tí ẹ ti gba ọ́fíìsì tẹ́ pé ẹ ń swing ẹ ṣe broadcasting there ẹ ṣiṣẹ́ olúwa díẹ̀ ẹ ṣe broadcasting there ẹ ṣiṣẹ́ olúwa díẹ̀ bó o lẹ ṣe wá jẹ́ permanent lẹ ṣe jẹ́ full time minister. Ní gbogbo ìgbà náà ń sọ yìí náà tá a sọ pé à ń ṣe broadcasting there mò ń bá ẹ̀gbọ́n mi kan mo lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n mi kan àwọn náà ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀ torí mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú ìgbésí ayé wọn so èmi ò sọ pé mo fẹ́ dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ a ní nǹkan tí mo hate jù nìyẹn so mo wà ń bẹ̀ as the prophet of the church for 20 years. 20 good years. 20 years. Yes. Tí mi ronú rárá pé ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ náà àwọn ìṣẹ̀lẹ̀ yìí náà ló jẹ́ kí ló ràn wá lọ́wọ́ àti tẹ̀síwájú. So torí mi ìfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn ló ta wá nídìí. So aṣá ni láti ó wá pa dandan pé ká kúrò níbẹ̀. Wá pa dandan ká kúrò níbẹ̀. Gbogbo wọ̀nyẹn náà ò ṣe é sọ torí sẹ́mọ̀ ẹ̀gbọ́n mi ni ẹ̀ka filẹ̀. So torí béèyàn bá ṣe nǹkan ibi sí èèyàn rántí pé ó ṣe rere fún ẹ rí o jẹ́ kí rere yẹn bo ibi mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ibi tó rò pé ó ṣe fún yẹn Ọlọ́run lè kó sí nínú láti ṣe so that kí wọ́n lè tètè mú lọ́rọ̀ àti tẹ̀síwájú. So ìyẹn la wá wà nílé èmi àti ìyàwó àtàwọn ọmọ
a kì í lọ ṣọ́ọ̀ṣì mọ́, a lọ sí orí òkè, a padà sílé, a lọ sórí òkè, a padà sílé. Tí òkú mọ̀ bá dé níjọ́ kan, òun náà wá consult ní lọ́jọ́ yẹn. Tí òkú mọ̀ ìṣá. Yes, wá dé ní mọ̀lẹ́ fàlàáfíà. Wá ní ṣé mo wà lé mo ní wá dé. Ó wá béèrè nǹkan tó wá torí ń wá mi nínú mọ́tò gan láti jọ sọ kò sọ̀kalẹ̀. Ó wá ní kí ló dé tí mi lọ sí ṣọ́ọ̀ṣì mo ní ṣègbó mọ̀ pátí kúrò ní the other church. Ó ní ṣé mi níbẹ̀ yẹn tèmi ní? Mo ní èmi ò ríbi tí a ti fẹ́ bẹ̀rẹ̀. Ó ní orí ẹ̀ ò pé. Kí ló ń jẹ́ orí ibi tí a ó ní orí ẹ̀ ò pé sorry èèyàn ọlọ́run. Babatunde olaniyi ọmọ Olúkòyàlé ní ọmọ mo lé tètè tó jọba wọn fọlá lájú táwọn ọmọdé. So ó wá ní ṣe bí ọ́fíìsì òun wà ń bẹ̀ a ní mini hall kékeré báyìí téèyàn bíi 50 sì lè jókòó pé kí ló ń ṣe tébù wà tí màá fi ṣe pastor's table ní pulpit but ìyẹn sì yá sí lè manage table PA system wà chair wà. So I did not start too rough. Ó decent. Too rough. So bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn lọ́dọ̀ ẹ̀ lọ́fíìsì ẹ̀. Ọ́fíìsì ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀. Tá a bá ń pìtàn míì tí ò bá kárí orúkọ yẹn irọ́ lápá. No, ìrọ̀ ajẹ́ pé àmọ́ ọlọ́run mi ò. Bí mo ṣe gòkè padà mo ní àtẹ̀lébi tá a ti máa ṣe ṣọ́ọ̀ṣì bá a ṣe bẹ̀rẹ̀ church ní second Sunday ní following Sunday. Bá a ṣe bẹ̀rẹ̀ sí ṣe. Àṣeyàn máa wá lóòótọ́. Àti ọlọ́run wà ń bẹ̀ lóòótọ́ àgbà tó yá níbẹ̀ yẹn ò gbà wá. Ó tayọ sí ẹni kì í ṣe pé láti ilẹ̀ wá tí mo ti bẹ̀rẹ̀ sí preach báyìí ilẹ̀ ti ta sí o gbogbo àti mo wà ní Láùsá yẹn mo ti ń preach ní CAC. So kì í ṣe pé ẹ jẹ́ ká báwo là á ṣe báwo là á ṣe sọ̀rọ̀ ọlọ́run ó kọjá gbogbo. Ní agbára. Now, Daddy, at a time, mo gbọ́ wípé kì í ṣe Seraphim nìyí tẹ́lẹ̀. Ṣé gbogbo ìtàn tí mò ń pa lórí pé a wà ní ṣọ́ọ̀ṣì kan tẹ́lẹ̀ yẹn CAC. CAC. Now CAC ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í ṣe ní gbogbo ìgbà tí mo sọ pé wọ́n pè ní bàbá ṣọ́ọ̀ṣì yẹn. CAC ni wọ́n bí mi sí. Ní ìlú CAC ni bàbá mi CAC ní màmá mi. So CAC ni màmá mi nígbà tó marry. So now ìgbà tí mo dé Láùsá ẹni tí mo wà lọ́dọ̀ ẹ̀ Deeper Life ló ń ṣe. Deeper Life. So mo pẹ́ Deeper Life dáadáa. So ẹ ti dìbò. Dáadáa tá a máa pàtẹ́wọ́ kò sí ìlú ń bọ̀ yẹn àgbàdo lè lò. Gbọ́dọ̀ kó sínú àdétáì tó bá ti détáì lu àwọn ẹni lógò pé ọmọ Deeper Life. But ẹ̀kọ́ tó yè kóró wà ń bẹ̀ nígbà náà. Ibẹ̀ mo ti mọ many verses of the Bible and what they stand for. Ní Deeper Life. Ẹ̀kọ́ tó yè kóró ni. So ìgbà tí mo padà dé Ìbàdàn ni mo wá bẹ̀rẹ̀ sí ṣọ́ọ̀ṣì tí mo lọ pé mo lọ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi a kàn lọ ní ìmọ̀ wọn nílé ẹnìkan náà ló mú mi lọ ẹ̀gbọ́n wa kan náà ni ẹ̀gbọ́n wa kan náà wà níbí labádẹ lọ bá ní wòlíì ni o ẹnìyàn sọ fún pé wòlíì ni mi ò ní gbàdúrà fún mi mo lè gbàdúrà fún mi iṣẹ́ ìránṣẹ́ ni ká ẹ lọ fèsì gbogbo ìtẹ́ ń ṣe yìí ò lè pẹ́ ọba ni àwọn ti bẹ̀rẹ̀ kan ní 5 months ago pé kí n máa bọ̀ kájọ máa ṣe bí mo ṣe dá lọ́wọ́ mi. So mi ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ṣé mo kí wọ́n sọ fún yín pé àti kékeré ni mo ti ń wọṣọ funfun ṣùgbọ́n gbogbo nǹkan tó máa dá pẹ̀lú mi ẹni mo máa ń hate. So ìgbà tó ń sọ pé iṣẹ́ ìránṣẹ́ white garment ní àmọ́ ní ẹ̀tí ẹ̀ nífẹ̀ẹ́ kí n ṣe kankan white garment báwo. Èyí tẹ́ ẹ ń ṣe gan-an. White garment but ọlọ́run wà bẹ́ẹ̀. Mi ì sọ pé ọlọ́run ò sí níbòmí o. Ṣùgbọ́n gámẹ̀ntì tí ẹ̀yin bẹ̀rẹ̀ ọlọ́run lọ́wọ́ sí. Ó lọ́wọ́ sí o lọ́wọ́ sí o inú mi máa ń dùn pé iṣẹ́ rí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀dí tí mo fi ń jìyà nínú àwọn iṣẹ́ yòókù mi. Àwọn tí ó yẹ kí ọlọ́run lò wá gbàlà ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ní lọ́nà lọ so ìṣẹ̀dá wọn àti gbé wọn á bí wá. Kódípọ́lọ̀ ti àtàjì ọmọ yín. Ìṣẹ̀dá yẹn gan ló ń bí wá ń gbà yẹn tá a fi ń jìyà. Àwọn bá máa gbàdúrà àwọn máa kígbe lágìjù náà. So bó ṣe jẹ́ ni. Right now Daddy mo fẹ́ ká ṣe àtẹnubọ̀ kan àtẹnubọ̀ òun náà ni pé a fẹ́ wọnú ilé yín Daddy bó ni ẹ ṣe bẹ̀rẹ̀ marriage yìí.
ṣé mo sọ pé gbogbo nǹkan mi kì í rọrùn? Èmi ló yan èyí tó dáa nínú pàǹtí. ẹ̀yin lẹ múlẹ̀ tó dáa pàǹtí ni nature máa ń kójọ fún mi anytime. èmi ni ó sọ pé nínú pàǹtí yìí náà ó yẹ kí ní èyí tó dáa wà. ṣé ìgbà tá a wà ní tí mo dé Ìbàdàn mo lọ ṣe MC ni àwọn ọmọ ṣé mo sọ pé àwọn ọmọ ìlú Awúpẹ́ tí mo ti ń ṣe MC fún wọn ọmọ ìlú kan náà ń ṣe patí ní Ìbàdàn ní just greenbelt mo bá lọ bẹ̀ àṣà MC mi tí ìwà bẹ̀rẹ̀ MC mo sì kéré jọjọ mo wá rọmọbìnrin kan èyí ó sì ti pupa tó ti pupa jù yí gan but ọkàn mi ń ṣà ń lọ ọbẹ̀ padà mo wá ní káàbúrò mi kan bá mi pè é wá Fẹ́mi ó bá dẹ̀ pè é dénú kí lorúkọ ẹ ó sọ orúkọ ẹ mo ní ó wù mí ní ìlọ́mọ ó lóun ò ṣe ó mo ló dàbọ̀. ẹ̀dùn wọn làwọn ò ṣe ẹ̀dẹ̀ tó dàbọ̀. mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ mọ́ ṣé mo Haúsá ní kò kiri mo tiraka láti sọ̀wọ́n ọ̀bá tí mo sọ yẹn ni. kí ló kù ṣe mo lókè a dẹ̀ padà sójú aago nígbà tó yá ni wọ́n ní patí fẹ́ bẹ̀rẹ̀ mo ṣí patí kíní kan gbà tó yá ẹnìkan fẹ́ jó ló bá dẹ̀ wá bá mi ló bá gbé pọ́ọ̀sì ẹ̀ fún mi pé kí n bá òun gbàdá ní òun fẹ́ lọ jó. odidi pọ́ọ̀sì láì rírí yín rí tẹ́lẹ̀. òun náà ni ọmọ yẹn náà ni. ó náà mo sọ pé àtúntò wọ́n ti bí àṣà ní trust. ṣùgbọ́n style tó lè fi sọ fún mi pé ọ̀rọ̀ tóun sọ lẹ́ẹ̀kan òun ò mí ènìyàn. so èmi ò lè padà sí i mọ́ mo ti believe pé decision ẹ̀ ló sọ yẹn. bàtà wa close tá ń lọ ní ìdájí bẹ̀rẹ̀ pàtí alẹ́ mo wá rí pé ó rìn sí ẹ̀gbẹ́ ibi tí mo wà mo wá bá a sọ̀rọ̀ pé lòun gbé ó sọ ibi tó ń gbé àṣé ọmọ ìlú mi ni èmi ò mọ̀. ara lé wájà. so àwa wo Káyọ̀dé wá gbọ́ ibi tẹ́ni ń júwe ò ìwọ ló mọ Ìbàdàn níṣẹ́ èdè Ìbàdàn wá júwe àwa lọ sílé wọn lẹ́kọ̀ọ́ tẹ̀lé ìyá ọlọ́bẹ̀ bá a ṣe ń wọlé wọn báyìí ni wọ́n ń ṣèdè ìlú wa màmá yẹn ń ṣèdè ìlú wa sí. pé èwo tún àlejò tó tún wá nǹkan kan. so but bó ṣe fẹ́ràn mi tó nígbà yẹn màmá ẹ̀ ò fẹ́ kó fẹ́ mi. kí ló dé. ó mi sì lẹ́yìn. lówó dẹ̀ léèyàn. kò sẹ́ni tó fẹ́ fọmọ ẹ̀ fọlọ́ọ̀ṣì ìṣẹ́jọ́ ìyá yìí. mo máa ń ṣàǹlọ ọgbà tèmi ìgbà tó wá yá ọmọ yẹn wá lóyún wọn wá ní kán pè mí wá àti bàbá àti ìyá ẹ̀ wá pé wọ́n ní lágbájá mà ti lóyún mi ní bẹ́ẹ̀ ni wọ́n ní ṣé mo mọ̀ ni mo ní wọ́n ní ta ló wá ní oyún mo ní wọ́n lé mi ní o wọ́n ní ṣé mo mí ní ẹ̀ pé mi ni mo ní pẹ̀lú gbogbo bá a ṣe jọ rìn tó láéláé kò lè lóyún kí n sọ pé mi ò mọ̀ láyé that's the last thing see because ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa ò mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé wọn ti bàjẹ́ lọ́kùnrin tó jẹ́ pé torí pé wọ́n kọ oyún so ìwọ̀nba ìrora àti ìtìjú tí obìnrin yẹn bá kojú nílé wọn ó tó èpè fún ọkùnrin so mo ní mi lè dínà yẹn mo lè ní gbogbo ìgbà yẹn dẹ̀ ni mi ní nǹkan kan mi nílé so but ṣé ẹ mọ̀ iṣẹ́ tí à ń sọ yẹn abóbìnrin kan èmi àtẹ̀gbọ́n mi ló ń gbé ní NNPC ní Ìbàdàn bá a ṣe wá ń gbélé yẹn neighbor ẹ̀gbọ́n mi tó gba the other flat tá à ń gbé èmi kọ́ ló gbà ó ẹ̀gbọ́n mi ló gbà ó neighbor yẹn òun ṣe matron ó wá ní spiritual problem kan àbúrò ẹ̀ kan ní spiritual problem kan tó pọ̀ gan so nígbà yẹn wọ́n fi ń pamọ́ ni ọ̀sán ọjọ́ tá à ń sọ ìwà búrẹ́kẹ́ gbogbo ilé ló mọ̀ pé ṣé nǹkan báyìí ṣe lágbájá so wọn ò wá rí i fi bò mọ́ èmi ò dẹ̀ kí ń bẹ̀rù nínú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ so ibi tí wọ́n ti ń sáfẹ́ nìyẹn bọ̀ wá kí lórúkọ ìwọ̀n ni kí lórúkọ ìyá ẹ̀wọ̀n ni bàbá lágbájá ọmọ lágbájá kí ló ṣe é náà ó yá ní ìṣòro ká lọ sókè ó dẹ̀ ń tẹ̀lé mi ẹni tó ti ń lé gbogbo aráalé ó wá ń tẹ̀lé yín ó tẹ̀lé mi lọ sókè wọn á lọ mọ̀ wẹ́dọ̀ wọn á lọ fi síbi kan gbà tí wọ́n rí pé ó ṣe jẹ́jẹ́ tẹ̀lé mi àwọn náà tún ṣẹ̀
ibo làwọn fẹ́ gbé lọ ibo ní káwọn èmi ò sì níbi téèyàn ń gbéyàn lọ mo ní ẹ jẹ́ ká ṣeré ọwọ́ àṣeré ọwọ́ àtúpọ̀ ẹ̀gbọ́n wa kan sí ara ẹ̀ ṣáyà ara ẹ̀ yá gan ara ẹ̀ yá gan ara ẹ̀ yá gan ìgbà tára ẹ̀ yá yẹn màmá yẹn ni ó wá fi fúláàtì yẹn kì í gbé bàdàn ó máa ń dìgbà wá ló wá fi fúláàtì ẹ̀ yẹn ṣe mí lóore. Kíkẹ́ ẹ máa gbé bẹ́ẹ̀. So the first miracle. So ìgbà tí mo máa bí àkọ́bí mi gan ọ̀dọ̀ màmá yẹn la lọ bí àkọ́bí mi sí nígbòho màmá yẹn ló raṣọ fún wa màmá yẹn ló ṣèkómọ ó ṣe bẹ̀rẹ̀ so bó ṣe gbogbo ìgbà tí mò ń sọ tí mo sọ pé a ń gbé lọ́dọ̀ wíwọ̀n gbà tọ́mọ mi pé ọdún kan ọdún méjì nígbà yẹn nínú ilé yẹn náà la ṣì wà mi rò pé ká kàn gbé bẹ̀ lọ́dún kan ká rówó ilé a gbé bẹ̀ lọ́dún mẹ́rin. ọdún mẹ́rin. àròwó ilé náà àròwó. So ìgbà tá a wá gbé bẹ̀ ní ìmọye tí a lè sọ pé wọ́n ń ta kándù nígbà yẹn kì í ṣe náírà rárá tá a ní rówó rà á jókòó sínú òkùnkùn kẹrosíìnì bá a bá tiẹ̀ ní nǹkan tá a fẹ́ sè á ní rí kẹrosíìnì fi sè àti ẹ̀ ní ọdún kan wà tó yẹ pé odindi ọdún bí December méjì ti kọjá tá a rí iná dá ọdún kẹta mo wá ní ó yẹ ká dáná o mo gbà ẹ́ ní kóńgò ráìsì jẹ́ 100 naira. 100 naira. bẹ́ẹ̀ni kóńgò so mo wá ń dá owó yẹn sí ọ̀dọ̀ obìnrin kan ní Adífáṣẹ tí mo rí tó ń ta ráìsì mi ò mọlé ẹ̀mí ìmọ̀nà ẹ̀ ṣùgbọ́n ó lọ́mọ kékeré dání èmi láìka ọmọ kékeré yẹn láti jọ máa rí mi máa júwọ́ sí máa kọjá lọ mi ì jókòó síbẹ̀ mi ì mọ̀ wọ́n ọmọ mi. ó wá di ìjọ náà mo ti ń dá 100 naira mo ti sọ 100 naira mẹ́ta ìgbà mo wà ní studio 2 mo ti dá 100 naira mẹ́ta tó jẹ́ 300 nítorí ẹ̀mí sí mi tí December 50 so mo wá ní kí n tètè lọlé ní ọdún 22 àbí 23 mo wá ń lọlé nídàá yìí ọdún ti súnmọ́ December 22 or 23 òkèèrè ni mo ti ń wo ṣọ́ọ̀bù màmá yẹn tí wọ́n ti fi padlock sí. tẹ̀lẹ̀ ti dáwó. mo ti dáwó nígbà tí kò mọ̀nà mi kò mọ́ lèmi máa ń kọjá ń bẹ̀. Adífáṣẹ ni màá gbà kọjá but Adébísí layout ní NNPC ni mò ń lọ so reasonably èèyàn ò lè mọ̀ pé ibẹ̀ yẹn ni mò ń lọ á rò pé inú Adífáṣẹ mo dẹ̀ ti adáwó owó ha mi ì réèyàn kó bá ẹjọ́ màmá yìí ń kọ́ wọn ló ti lọ ilé ọdún ẹjọ́ gbogbo nílé rẹ̀ wọ́n ní Ìjẹ̀bú omi lé sí mi lójú kíní ẹ̀ kàn sọ sí mi nínú etí lọ́hùn pé ìwọ ló ṣì ń dọ́gbọ́n mi Ọlọ́run ò tí ì dé. ẹ̀yin lẹ ṣì ń dọ́gbọ́n. mo kàn ń dọ́gbọ́n èmi ló ń dọ́gbọ́n pé kí n ṣáà make sure pé tọ́lọ̀ bá dé kò ní ìdí. ìgbà tó di ọjọ́ ọdún àwọn àbúrò mi ọmọ ìyá mi méjì wá Ìdòwú àtàlàbá àárín nǹkan tá a máa fún ní nígbà tí mo máa fún yín tẹ́ bá lówó ẹ fi kalẹ̀ ká fi rẹ́sì àwọn ló fi 200 naira kalẹ̀ tí wọ́n fi ṣe rẹ́sì kọ̀ọ̀kọ́sọ̀ tá a jẹ lọ́jọ́ náà. So that is why tó fi jẹ́ pé almost every December mo máa ń sábà fẹ́ ṣe giveaway so that irú àwọn èèyàn tó wà nínú bí mo ṣe jẹ́ lánàá yẹn kí wọ́n lè rí ọwọ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ń gbà yìí. ọ̀gá now dádì mo fẹ́ ká ṣe àmẹ́nubà díẹ̀ nípa àwọn personalities kan. ẹni àkọ́kọ́ òun náà ni olóògbé Gbenga Adeboye. irú èèyàn wo ni Gbenga Adeboye dádì? bẹ́ẹ̀ bá fọwọ́ ọmọ rẹ̀ lù kan pa lójú ẹsẹ̀ ni Gbenga Adeboye ò ṣe é fi wé anybody Gbenga Adeboye ò ṣe é fi wé ẹni ẹ̀bùn ẹ̀ pọ̀ jù. ẹ̀bùn ẹ̀ pọ̀ jù. ó pọ̀ jù gáúsù bí ọ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀ gáúsù kan ni Gbenga Adeboye yẹngbẹ tí èlé mo ní ọjọ́ kan wà Gbenga Adeboye yìí ṣe program ó máa ń ṣèdè alóhùn ṣèdè àwọn àjọ̀nú good àwọn èdè àwọn àjọ̀nú tó ń sọ àwa ò gbọ́ ṣùgbọ́n ọjọ́ kan Gbenga Adeboye sọ èdè ìlú mi tí ò mọ̀ bẹ̀ kò mọ̀ pé ọmọ ibẹ̀ ni mí o. wọ́n lè sọ. ó sọ fún 5 minutes tó dẹ̀ nítumọ̀ tí mo lè sọ pé nǹkan báyìí ló sọ. 5 minutes. Yes.
níbi táwọn dé rí lórí program ní OGBC. níbi táwọn dé rí. bẹ́ẹ̀ ni náà kò sí nǹkan tó fẹ́ mọ̀ tí ó mọ̀. a tẹ̀lé àwa máa ń kó àwọn oníṣègùn ìbílẹ̀ a máa ń kó wọn lọ sí pàtẹ àwa ní pàtẹ l'OGBC. so Gbenga Adeboye wa ní kó òun kí wa wá fẹ́ kí mi pé mo ṣá wà ńbẹ̀ mo ti lọ kí i ọ̀sẹ̀ tí mo lọ kí kọ́ ló wá kí wa ó ní kò ráyè ó tètè jáde so ó rántí ó wá parí program wa wọlé wá so aṣá wa ń sọ̀rọ̀ ọ̀gá sọmọ ọṣẹ́ ni o kì í ṣọ̀rẹ́ o aṣá wa ń sọ̀rọ̀ wa ni ó láwọn pípọ̀ wọ̀nyí ò lè ta. wọn lè ta. wọn sì ta náà ní gbogbo ìgbà tí wọn ó ní wọn ò lè ta ó ní irú ẹni ní ìsìn ó bá ya ìyàwó rẹ̀ jà kó tó ṣe kíní kan kó tó wálé irú ẹni ní ìsìn gbogbo owó tó yá owó ilé ìlé ló lọ yá ó ti jẹ gbèsè irú ẹni ní ìsìn kíní kan kìnìkan pàtó ká mi lára mo bá ń pè wọ́n wá lẹ́yọ kọ̀ọ̀kan tó bá ń ríran fún ó yá ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí. ìgbà tó lúkálukú ṣe nǹkan tí ó ní kí wọ́n ṣe. lọ́nà tó là. So that is Gbenga Adeboye for you. Ẹ̀dá kan ni o kíní kan wà tí mo máa ń regret lórí ọ̀rọ̀ Gbenga Adeboye ìgbà tí mo bẹ̀rẹ̀ sí tọ́ pé àwọn kan ń pè ní astral travel wàá máa nínú ojú oorun wàá máa rí àwọn nǹkan tẹ̀mí so nínú travel yẹn nínú ẹ̀mí olúkálukú máa ní guiding angel ní ìgbà téèyàn lọ sí Jerusalem tí wọ́n fún ní guide so guiding angel mi àwa ń kọjá lọ wá ń kọ́ mi Gbenga Adeboye náà àti guiding angel ń kọjá lọ ó wá ní ṣé mo mọ ọkùnrin tó ń kọjá yẹn mo ní mo mọ̀ ọ́n ó ní ó yẹ kí n mọ̀ ọ́n níbi tá a ti jọ wà nínú ayé yìí mo ní mo mọ̀ ọ́n dáadáa mo ní aláyé mi gbòǹgbòlò lọ sábà máa ń pè àti ká sọ pé chairman so ó ní tí n bá rí kí n sọ fún un pé kó má celebrate birthday mọ́. kó má celebrate birthday mọ́. yes kó má lè jẹ́ kí anybody títorí tiẹ̀ dá rédíò lẹ̀ kó wá sọ pé kó wá ṣọ̀gá kò dẹ̀ sí à ń dá rédíò lẹ̀ báyìí. so ibẹ̀ yẹn mo ti mọ̀ pé tó bá yá a máa dá rédíò lẹ̀ tí ó pọ̀. so mi ní that confidence láti àbí àtètè ríra ṣá mo wá kọ ọ́ sí ìwé mo wá fi sórí console l'OGBC mo wá kọ orúkọ ẹ̀ sí. wọ́n lè mọ̀ pé àwọn náà ní. ṣùgbọ́n mi ì rí bá sọ tí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ so ó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi gan. ó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. torí mo rí pé ó tún ṣe ń celebrate birthday. now dáàdi ẹnì kejì ó ní Babatunde Olaniyi tí ò kọ́ mọ̀. tí ẹnìyẹn ò ní ìdìmọ́ torí pé òní mo ti ń ròyìn látẹ̀kọ́ òun ní he made a lot of people. mo ìgbà tó bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ lọ́dọ̀ Ajímọ̀bí àwa máa ń jà púpọ̀. Kò sí nǹkan tó ṣe fún mi tó wà láti pé kí n bá a jà ṣùgbọ́n ọ̀rọ̀ ara ẹ̀ máa ń jẹ́ kí n bá a jà. ọ̀rọ̀ ara wọn. and you are useful to everybody you are not useful to yourself. èyí àti jẹun sójú ọjọ́ kò ní jẹun kó náwó sára ẹ̀ he will continue to make people. kò sí wọ́n lè má lè kó fún yàn but gbogbo ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu tí ò kọ́mọ̀ ní ọ̀rọ̀ ìṣítí ni wọ́n fi bẹ̀rẹ̀. lọ́pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà kò gbà pé nǹkan kan ò ṣeé ṣe o. wọn gbà pé ní ti ṣe. you can do it go and do it. so ìyẹn náà la kọ́ lára wọn tó yẹ pé wàá ṣe é kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wàá ṣe é àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dé studio 2 ta kọ́ wọn níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó yẹ pé ọ̀tọ̀ ní nǹkan tó ń bá wa. nígbà tí a bá ń kọ jíǹgù lọ́wọ́ tá a ní kó wá kọ jíǹgù tó wá ṣe jíǹgù tó gbóhùn ara ẹ̀ a fẹ́ ṣe sí i lọ́jọ́ mi. bó ṣe jẹ́ nìyẹn. right bàbá wa a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín fún àǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ fún wa wò pé àwa tá a jẹ́ ọmọ ni àwa pè lẹ́dẹ̀ dá wa ló. èèyàn bá fi tọmọ ọmọ ṣe náà yóò dàgbà àgbà aláìlẹ́nìkan. yóò dàgbà aláìlẹ́nìkan. lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù Násárẹ́tì ìpè yín ò ní bàjẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín lórúkọ Jésù á máa ríwájú sí lórúkọ Jésù. bàbá wa mo fẹ́ kẹ́ bá mi fún àwọn èèyàn nímọ̀ràn láti lé ní pàtàkì jùlọ
àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ àwọn agbóhùnsáfẹ́fẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ṣùgbọ́n àwọn náà fẹ́ wà lókè boom wọ́n fẹ́ blow lókè. ṣe rí báyìí ni màá ṣe bẹ̀rẹ̀ ìmọ̀ràn tèmi everybody ní ìníkẹ́ ẹ má ṣẹ̀sìn ẹ̀sìn yòówù tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fi ọpọlọ yín ṣe ẹ̀sìn tẹ́ ẹ ń ṣe. ká fi ọpọlọ wa ṣe. don't be blindfolded by religion. Dẹ̀ jẹ́ ká lọ mọ̀ pé anything gbogbo religion ló ní ààyè culture don't forget your culture. ká má gbàgbé àṣà wa. ṣé ẹ wá rí àwọn presenter ọ̀pọ̀lọpọ̀ ọmọ ò fẹ́ gbẹ̀kọ́ àwọn èèyàn míì dẹ̀ ń sáré pé káwọn sọ pé dá lélẹ̀ ìwọ wo ni so ẹni tó bá sọ pé ìwọ wo ni fún àwọn aṣíwájú tó ti dáwọn aṣíwájú fún tó ti báwọn náà ni mò ń sọ yìí kí wọ́n jókòó sí kí n sọ pé èmi àti Kọ́mọláfẹ́ pé irọ́ ni wá irọ́ kọ́ ni wá o ọ̀gá ni o even bá a ṣe ń sọ ìgbọ̀n tí Kọ́mọláfẹ́ wá rí mi á máa wò pé láìké mo mọ fèsì yìí kì í ṣe pé but Yínká Ayéfẹ́lẹ́ ọ̀gá ni because ó ti wà ńbẹ̀ ó ti ń gbóhùn sáfẹ́fẹ́ bó ti jẹ́ pé inú ilé kan náà láti kọ́ṣẹ́ ọ̀gá làwọn wọ̀nyẹn nǹkan tí èèyàn bá ṣe ni kẹ́ ẹ pè é. ní tí èèyàn bá ṣe ni ká pè é. àwọn Babatunde Ọláníyì máa ń jàjà kan tó kó tó kú á ní ọ̀rẹ́ ni wá èmi á ní rárá pé ọ̀rẹ́ kọ́ ọ̀gá ni ọ̀gá ló jẹ́ sí mi ojú ló là tó dọ̀rẹ́ ọ̀gá mi ni o ní gbogbo ọ̀nà so gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ irọ́ tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ náà nígbà yẹn torí àárín one or two things kọ́ lára wọn bí wọ́n ṣe ń ṣètò bí ìbá tiẹ̀ ń ṣe pé ọmọ abẹ́ wọn ni wá à ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọ́ tí mo ti ń gbọ́ Tẹ́rẹ́tayọ̀ ṣé Tẹ́rẹ́tayọ̀ ni àwọn Kọ́mọláfẹ́ ń ṣe ni àwọn Ọlálọmí àti ọ̀gá wa tó ti lọ sí Ọ̀ṣun yìí Ọlálọmí àti kí lórúkọ bàbá yìí ni wọ́n jọ ń ṣe program yẹn tẹ́lẹ̀ ìgbà tó ń kírètì Ọ̀ṣun tí wọ́n lọ ní Ọlálọmí àti Kọ́mọláfẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so ọ̀gá àwọn là ń gbọ́ tíṣẹ́ ìyẹn fi ń wù wá sí àwọn là ń gbọ́ àgbékalẹ̀ wọn ìgbà tí mo bẹ̀rẹ̀ sí wá sí Ìbàdàn tí mo wá ń lo ọlùdé ìgbà tí mo délé gan gbogbo nǹkan mi yàtọ̀ èwì mi yàtọ̀ à ń kọ́ à ń ṣe dírámà mi yàtọ̀ à ń sọ̀rọ̀ láwùjọ yàtọ̀ I want to present if I have a presentation in debate or quiz ó máa yàtọ̀ àgbékalẹ̀ ti yàtọ̀ torí pé a ti ní mentor níwájú so gbogbo wọn bẹ́ẹ̀ that is why I tell anyone tí n bá pàdé nínú wọn mo sì ń fi lélẹ̀ pé no these are my people these are my ọ̀gás so kéèyàn ẹni tó bá fẹ́ ga kó tún ẹsẹ̀ ẹni tí ó ti ga ṣe o. àdúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín ẹ ṣeun àdúpẹ́ púpọ̀ sà bàbá wa tí a ti ń bá sọ̀rọ̀ láti àárọ̀ àwọn náà ni bàbá wa His Eminence Prophet Dr. Abiola Ọlábọ̀dé Gíwá tó jẹ́ pé ògbóǹtarìgì àti ọ̀jìnì nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ òun ni wọ́n jẹ́ wọ́n ti fi àdàgbà ìgbóhùnsáfẹ́fẹ́ rọ̀ ìdí iṣẹ́ Olúwa ni wọ́n wà báyìí níbẹ̀ ni Ọlọ́run pè wọ́n sí lẹ́yìn sísá kiri tán tí wọ́n ti sá tọ̀ wọ́n ti padà gbà fọ́lọ̀ wọ́n ti káwọ́ kè fọ́lọ̀ dádì iṣẹ́ lè bá wa yọ̀ǹda nọ́mbà yín fún àwọn ọ̀rọ̀dé. nọ́mbà mi ni 070-350-46-506 ní ẹ̀kan sí 070-350-46-506. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ìyẹn títí ìgbà míì tí a tún máa wá sí ojú ìwòran yín lẹ́ẹ̀kan sí Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n ẹ kú kalẹ̀ ẹ ṣé dáàdì. ẹ ṣé o. Yes sir. ẹ kọ̀ lọ́kùnkùn ẹ kú sí.